ọmọdékùnrin tó dúró síwájú ọkọ̀ Peter Obi lásìkò ìpolongo ìbò 2023 ó mà gba ìtúsílẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta lọ́gbà ẹ̀wọ̀n. Quadri Alabi ọmọ ọdún 11 tó di gbajúmọ̀ nígbà tó dúró síwájú mọ́tò ọkọ̀ Peter Obi lásìkò ìpolongo ètò ìdìbò ọdún 2023 ó mà ti gba ìtúsílẹ̀ kúrò ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Kirikiri ti ìpínlẹ̀ Èkó tó ti wà láti bí oṣù mẹ́ta sẹ́yìn. Ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 17 oṣù kẹrin ó ní adájọ́ ilé ẹjọ́ májísírèètì àpapọ̀ ó mà ló mà sọ pé kí Alabi máa lọ sílé rẹ̀ láyọ̀ àti àlàáfíà lẹ́yìn tó gba àmọ̀ràn iléeṣẹ́ Director of Public Prosecution ti ìpínlẹ̀ Èkó ẹ̀ka ìjọba náà ó mà sọ pé kò sí ẹ̀rí kankan láti fi gbé ẹ̀sùn tí wọ́n fi kan ọmọkùnrin náà múlẹ̀. Agbẹjọ́rò ọmọ náà Ihinebe Effiong ó mà kéde ìtúsílẹ̀ Quadri Alabi lórí ìkànnì X rẹ̀ ní ọjọ́rú Wednesday. Ó mà sọ pé àwọn ọmọ àta kan ní agbègbè Amokoko ó mà ló mọ̀ọ́mọ̀ ló parọ́ mọ́ ọmọ náà lẹ́sẹ̀. Ó ní àwọn èèyàn náà wọ́n mà gbé Alabi tí wọ́n sì lọ fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ pẹ̀lú ẹ̀sùn pé ó mà kópa níbi ìjà àgbòrò kan èyí tó wáyé ní agbègbè náà. Gẹ́gẹ́ bí Effiong gẹ́gẹ́ bó ṣe sọ láti ọdún 2023 tí ọmọ náà ti rí àwọn owó kan gbà látọwọ́ àwọn alátìlẹyìn Peter Obi ó ní àwọn èèyàn kan mà ti ń dúnkokò mọ́ ó wá fi kọ́ rẹ̀ pé àwọn àgbààgbà agbègbè wọ́n ní kí àwọn òbí ọmọ náà kó ra màálùú kí wọ́n sì pe àpèjẹ àmọ́ tí àwọn òbí ọmọ náà tí wọ́n má kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Ó ní èyí ó mà ló mà mú káwọn èèyàn agbègbè ọ̀hún kí wọ́n máa dúnkokò mọ́ ọmọ náà láti ìgbà náà. Ní ilé ẹjọ́ adájọ́ A.O. Ọlọ́runfẹ́mi ó mà tẹ̀lé ìmọ̀ràn ẹ̀ka Director of Public Prosecutions ti iléeṣẹ́ ètò ìdájọ́ ìpínlẹ̀ Èkó tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé kò sí ẹ̀rí láti fìdí ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kan Quadri Alabi múlẹ̀ èyí ló sì jẹ́ kí adájọ́ kó fi ní kó máa lọ sí rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Effiong wá kan sára sí DPP fún dídúró lórí òdodo lórí ọ̀rọ̀ ọmọ náà. Ó ní bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀sùn ìjà ìgboro ó ní wọ́n fi kọ́kọ́ kan ọmọ náà. Ó ní ẹ̀sùn ìdígunjalè làwọn ọlọ́pàá máa gbé lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ 26 oṣù kínní ọdún 2025. Ó ní látìgbà náà òun ló ti wà ní àhámọ́ pẹ̀lú àwọn àgbàlagbà mẹ́rin mìíràn tí kò mọ̀ rí tí wọ́n ètò parọ́ ọjọ́ orí rẹ̀ pé ó ti pé ọmọ ọdún 18. Effiong wá pè fún fífi ojú àwọn ọlọ́pàá pàápàá DPO Amokoko àtàwọn ọlọ́pàá míì tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ọmọ náà káfíwìn náà òfin ó ní kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ ọmọ náà kí wọ́n sì san owó gbà má bínú $100 mílíọ̀nù fún Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ mọ́ comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa màwé ètò alọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa a kú ọlá Jímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè èèpẹ̀.